ayé kọrẹ ayé ò ní kó hun ẹhun inú ọdún tí àwọn àánú yìí ògógó ẹ á máa búyọ o ti wọ̀ oòrùn ìlà oòrùn gúúsù àríwá orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ayé á máa nífẹ̀ẹ́ o bí o ṣe wo ṣùṣùn tí o fún mi ní ohun tó o fún mi ilé rẹ ò ní pòfo o wàá délé bá ọmọ o wàá délé bá ìyàwó o ògo wá dé ẹ̀mí pin ọlọ́run ò ní wá ṣe é bẹ́ẹ̀ o. ẹ ṣé o Prophet Ruben ẹ ṣé gan o ẹ ṣé gidigidi gan ni o ebi ò ní pa yín o ebi ò ní pa yín iléeṣẹ́ yín ò ní jóná o ẹ máa lọ rí ẹ máa bọ̀ re o gbogbo ohun tẹ́ bá ti dáwọ́ lé báyìí á máa yọrí sí rere ni o ọlá àsìkò tá a wà yìí ẹ ṣé gan ni o ẹ ṣé gidigidi gan ni o ẹ ṣé ọwọ́ yín ò ní kán sàlẹ̀ àpò ẹ ṣé mo mọ̀ lóore o ẹ ṣé o ẹ ṣé gan ni o. ẹ ṣeun ṣe rántí ìdáhùn tẹ́ fún wa nígbà tá a béèrè lọ yín pé bí a ò bá fẹ́ wà kísà